Àfọ̀pìnà ẹ wò ó tí ẹ bá fẹ́ wo apá kejì múfì yìí mo kí yín káàbọ̀ níbìkan nínú fídíò yìí láti máa ṣàlàyé fún yín tí ẹ bá fẹ́ wo apá kejì múfì yìí ẹ lọ sórí comment section kẹjẹ́ kí a mọ òṣèré tó gbé yín débẹ̀ jù. Ẹ wò ó báwo ni ènìyàn ṣe lè jẹ́ devoted person kó tó wá wà obsessed débi pé kò jẹ́ kí àǹtí òun kí ó rí ilé ọkọ gbé. Ó fẹ́ gba ọkọ àǹtí rẹ̀ ṣùgbọ́n òun kan náà ti wá fall in love báyìí o. Òun náà ti wá rí bó ṣe rí báyìí pé ká mà láyé ìkankan tó lọ fún èèyàn kan ó sì ń bọ̀ wá fún èèyàn míì ṣùgbọ́n ó ti wá rí olólùfẹ́ báyìí o. Àmọ́ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Ẹ wò ó ní apá kejì lẹ ti máa rí. Ẹ wò ó àwọn òṣèré bíi Habib Abiola náà kópa nínú múfì yìí. Ẹ wò ó mẹ́wàá ń ṣẹlẹ̀ tí ẹ ti rí nínú múfì yìí o. Tí ẹ bá fẹ́ wo apá kejì ẹ tẹ subscribe button kẹ́sì tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ká ba lè send notification sí yín nígbà tí a bá drop ní fídíò sórí channel wa.